àwọn eléyìí kò lọ́rọ̀ gbọ́ o, kò pẹ́ tí wọ́n tẹ̀wọ̀n dé tí wọ́n tún fi lọ digunjalè. ọ̀dọ̀ àwọn ọlọ́pàá agbègbè Eleyii níjọba ìbílẹ̀ Obio Apọ̀ nípínlẹ̀ Rivers ní àwọn géńdé méjì kan tí kò tí ì pẹ́ tí wọ́n jáde lọ́gbà ẹ̀wọ̀n kan nílùú Port Harcourt wà báyìí. ẹ̀sùn pé wọ́n wà lára ikọ̀ adigunjalè kan tó ń yọ àwọn olùgbé agbègbè náà lẹ́nu ni wọ́n fi kàn wọ́n. Aláròyé gbọ́ pé ó ti ṣe díẹ̀ táwọn aráàlú ọ̀hún ti wà ní àìbalẹ̀ ọkàn nítorí pé ojoojúmọ́ làwọn ikọ̀ adigunjalè ọ̀hún máa ń wá jà wọ́n lólè tí wọ́n á sì jí àwọn dúkìá olówó iyebíye wọn lọ. èyí táwọn ọ̀daràn ọ̀hún ṣe gbẹ̀yìn lọ́jọ́ kìíní oṣù kejìlá ọdún 2023 ló bí àwọn ọlọ́pàá agbègbè náà nínú tí wọ́n fi bẹ̀rẹ̀ ìwádìí wọn. ojoojúmọ́ ni wọ́n ń bọ́ síta láti máa ya ara àwọn ẹni tí wọ́n bá fura sí pé ìrìn ẹsẹ̀ wọn kò mọ́wò. ẹnu iṣẹ́ ọ̀hún ni wọ́n wà tọwọ́ fi tẹ ọ̀gbẹ́ni táwọn ọlọ́pàá láwọn kò fẹ́ dárúkọ rẹ̀ síta nítorí pé ìwádìí ṣì ń lọ lọ́wọ́ lórí ọ̀rọ̀ wọn. ẹni ọdún 27 ní lọ́jọ́ orí. wọ́n bá ìbọn ìléwọ́ kan lọ́wọ́ rẹ̀, bẹ́ẹ̀ ni kò sì lè ṣàlàyé ohun tó ń lo ìbọn ọ̀hún fún nígbà táwọn ọlọ́pàá tó fọwọ́ òfin mú ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀. alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Rivers SP Grace Iringekoko tó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ fáwọn oníròyìn ní olú iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún tó wà nílùú Port Harcourt lọ́jọ́ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 22 oṣù kejìlá ọdún 2023 yìí sọ pé lásìkò táwọn ọlọ́pàá ń fimú fínlẹ̀ káàkiri lọ́wọ́ tẹ àwọn méjì kan lára àwọn ikọ̀ adigunjalè ọ̀hún tó jẹ́ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ dé láti ọgbà ẹ̀wọ̀n ni. ìbọn ìléwọ́ kan ni wọ́n bá lọ́wọ́ ọ̀kan lára wọn. àwọn méjèèjì ọ̀hún sì ti jẹ́wọ́ pé lóòótọ́ làwọn wà lára ikọ̀ adigunjalè tó ń yọ àwọn aráàlú ọ̀hún lẹ́nu. ọ̀gbẹ́ni kan tọ́jọ́ orí rẹ̀ jẹ́ 22 ni wọ́n pè ní olórí wọn. ẹnì kejì ní iṣẹ́ tó ń gbà nínú ikọ̀ ọ̀hún ni láti máa tún ìbọn táwọn ikọ̀ adigunjalè ọ̀hún bá lò ṣe. bẹ́ẹ̀ ló tún ní òun lòun máa ń bá wọn ra gbogbo egbògi olóró táwọn adigunjalè náà máa ń mu kó tó di pé wọ́n lọ sẹ́nu iṣẹ́. alukoro ti ṣèlérí pé àwọn ọlọ́pàá ìpínlẹ̀ náà kò ní fọwọ́ yẹpẹrẹ mú ọ̀rọ̀ àwọn oníṣẹ́ ibi yìí, pàápàá jùlọ lásìkò tá a wà yìí. ó ní lẹ́yìn ìwádìí àwọn táwọn bá sì ti fọwọ́ òfin mú gbogbo àwọn ẹlẹgbẹ́ wọn yòókù làwọn máa tó fojú gbogbo wọn balẹ̀ ẹjọ́ kí wọ́n lè jìyà ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀. Adéwálé Adéoyè ló ṣàkójọ ọ̀rọ̀ yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.